àfàìmọ̀ kí bàbá Ìjẹ̀ṣà kó má rí ẹ̀wọ̀n yìí lẹ́lẹ́kejì. Don't start a fight you cannot win. Sórí tí àwọn eléyìí bá dẹ̀ lọ dé, o ò lè bọ́ nínú ẹ̀. O ò lè bọ́ nínú ẹ̀. Bàbá Ìjẹ̀ṣà, àkókò tí o wá ń ro ẹjọ́ yìí kọ́ ni àkókò tó yẹ kó rojọ́. Bàbá Ìjẹ̀ṣà, Ọlọ́run ló kó ẹ yọ lọ́wọ́ pàkúté ọ̀tá. Bàbá Ìjẹ̀ṣà, Ọlọ́run ló kó ẹ yọ, kì í ṣe èèyàn. O ò nídìí anybody láti wá ro ẹjọ́ fún àbí láti wá ṣọ́ bó fẹ́ wé ara ẹ̀ mọ́. Ọlọ́run ọba nìkan ló lè wẹ̀ ẹ́ mọ́. Ṣùgbọ́n tó bá ń claim kó fẹ́ wẹ̀ ara ẹ̀ mọ́, wo bí wòlíì ni mí, wàá rí ẹ̀wọ̀n kejì yìí. Ẹ̀wọ̀n kejì tó dẹ̀ máa rí èyí, o ò lè bọ́ nínú ẹ̀. Wo bí bàbá ṣe rí àwọn olórúkọ tèmi, I don't just talk. Àwọn tí wọ́n follow mi wọ́n mọ̀, when I talk, I really know God is really talking. Mo mọ̀ pé Ọlọ́run ló ń sọ̀rọ̀ tí màá ti ń sọ̀rọ̀. Ohun tí Ọlọ́run ọba dẹ̀ fi hàn mí nípa bàbá Ìjẹ̀ṣà, òun ni mò ń sọ yìí. O bọ́ta, o ń ṣàlàyé. O ní, you don't owe anyone apology or anyone excuses or maybe you want to clean yourself. No! Ọmọ bẹ́ẹ̀ rọ àwọn ọ̀tá ẹni pé kó má jáde kó lọ́gbà ẹ̀wọ̀n tó wáyé. Èèyàn kó má pè ọ́ ṣe wá ṣàlàyé. Ó wá rọ àwọn ẹjọ́ tó tún lè kó bá ẹ̀. Bàbá Ìjẹ̀ṣà, silent. Bàbá Ìjẹ̀ṣà bá ẹni ọmọ tó o bá ní wòlíì àbí kó o ní àwọn agbẹnusọ tí wọ́n máa sin ẹni gbẹ́rẹ́ pàkọ́. Tó ti rán mi ṣe ẹ̀. Bẹ́ẹ̀ kẹ́ o ní àwọn kan tí wọ́n sọ fún ẹ o gbọ́. Listen. Bọ́lẹ̀ bẹ́ẹ̀, Ìjẹ̀ṣà, ojú mi dára sọ pé ó mọ̀ mi. Ojú mi dára, bọ́lẹ̀ ti ṣe bẹ́ẹ̀ sọ pé ó mọ̀ mi. Ká kúlù fún yín. Ó mọ̀ mi. Ọ̀rẹ́gùn, Ìkẹjà, Lagos. Ẹ̀sádò Hotel, Sanyolu Street. Ká kúlù fún yín. Ẹ̀yin tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké lè máa ń gbé wá sí hòtẹ́ẹ̀lì yẹn nígbà yẹn. Àwọn ọmọ bíi 16, 17, 18. Àwọn ọmọ tó máa ń pè mí ní bọ́dà, tó máa ń pè mí lẹ́gbọ̀n gbà yẹn. Ní Nàìjíríà, àwọn tí mo mọ̀, àwọn tí mo mọ̀ kéékèèké tí mo mọ̀ tó ti dó mẹ́ta, mo mọ̀ kó dó mẹ́ta, 100% mo dó mẹ́ta, odó mẹ́ta nu wọn. Ó yẹ bá Ìjẹ̀ṣà, kí ló ń sọ yìí? Ẹ máa padà sẹ́wọ̀n yẹn, ẹ máa padà sẹ́wọ̀n. Àwọn tá a mọ̀ sórí ẹ̀ lélẹ̀, mo mọ̀ ẹ́ pa, sọ́kọ̀ mọ̀ mi, èmi kan ti gbọ́mọ fún ẹ ní lọ́rọ̀ ẹ̀dùn, ṣé wọ́n ti ojú mi? Go ask about me. Ìní ìgbàgbé ọ̀rọ̀, mo ti gbọ́mọ fún ẹ ní lọ́rọ̀ ẹ̀dùn gbà yẹn. Ó yẹ ti bàjẹ́, ilé ìtẹ́lẹ̀ kàfé ní kékeré kan, ẹ̀yin wèé kìnnìkan kẹ́ ẹ̀rẹ́ kìnnì kan, múvi kìnnì kan, ogun ló máa pa yín. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí bàbá Ìjẹ̀ṣà Ọláyínká lọ sí lọ́dọ̀ àǹtí Bíọ́lá ó tó ti dá wàhálà míì sílẹ̀ o ẹ̀yin èèyàn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ló tó ń jẹyọ látàrí fọ́nrán tí àwọn èèyàn tó ń jù sórí ẹ̀rọ ayélujára. Ẹ̀yin èèyàn kí tó ní àwọn fọ́nrán tó tó ń jáde lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ follow button yín kẹ́lẹ́ má jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fọ́nrán wá lórí ìkànnì wa ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí kódà àwọn nǹkan tó sọ pé kí bàbá Ìjẹ̀ṣà má padà sẹ́wọ̀n kó ṣọ́ra ni o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́dọ̀ àǹtí Bíọ́lá ọ̀pọ̀ àwọn èèyàn ló takò ó tẹ́sí mú ẹ̀rí àwọn fọ́nrán kan jáde sórí ẹ̀rọ ayélujára nítẹ́sí tẹnumọ́ ni pé kí Ìjẹ̀ṣà ṣọ́ra ẹ̀ kó má bàa tó padà sẹ́wọ̀n kó ṣe pẹ̀lẹ́ kó ṣe jẹ́jẹ́ kódà kó sọ ọ̀rọ̀ sọ ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán náà rèé. You did what you did. Olanrewaju Omiyinka, you did what sent you to jail. You know inside you, me know. The government know. The judge, the High Court judge, was biased to you, as you said, right? What about the Court of Appeal you went? Because you are the one who went to the Court of Appeal. Are they being biased as well? I am putting it to you. That when you came to my house in Maryland that I hosted you then, you wanted to do the same thing to me. I gave you a dirty slap. Tim was there that day. Big Tim. Olopa, my big brother in Maryland. He was the one that was begging me. I sent you out of my house. It was that Tim that now took you to some of his family friends in Virginia. Have you forgotten? And because I see you as my brother, I gave you a dirty slap. I dragged you out. I pushed you out of my house. So what are you now saying? When you came to England, when I was living in London, the house I took you to, didn't you do the same thing to them there? Ijesa Tun came out. She said the same thing that some people that she even took you to one house. You attempted it with them. A lot of people. And you are not saying they set you up. Bàbá Ìjẹ̀ṣà, kí mo gbà tẹ́ lọ́ṣẹ́ yẹn? Ẹ lọ́ṣẹ́ tàbí, ká ló bá ti ń tàbí? Àǹtí Bíọ́lá pí ẹ̀ ó lọ sí tàbí ọlọ́sọ̀sọ̀kúsọ̀ bẹ́ẹ̀.
ṣe fídíò tó yẹ kó clear sí ó clear sọmọ aráyé wípé ìwọ ẹ̀yin lẹ kàn gbọ́wọ́ ẹ̀yin lẹ gbọ́wọ́ ọba Ìjẹ̀ṣà ń jẹ àǹtí mi lówó àbúrò mọ sí mi ó jẹ àǹtí mi lówó àǹtí mi fẹ́ treat infection pa ó sì ń jẹ wọ́n lówó ẹ máa gbọ́ ẹ jẹ́ ìpè wọn ẹ máa gbọ́ sí kò ní dáa fún ẹ àwọn olè wọn ṣe kíníkà àwátá hello I remember one thing that you have treated Baba Ìjẹ̀ṣà one time infection like you tell me one time like this. Yes. Is he owing you money or not? How much? Because I remember you tell me that day that when I see you are coming out from the ESA hotel. Yes, spam count. Spam wọ́n ní pé báwo mo ṣe lè ṣe báwo mo ṣe lè bó ṣe mo ní kò tó ṣe bá ṣe náà pé kó pe girlfriend mi kó ṣe pé màá kàn fún ní bọ́tù tó máa ti gba sample yẹn sí o wá ṣe mi lè bó ṣe mo ní mi lè bá ṣe pé níyà lọ́kàn lè. Imagine. ó dẹ̀ lókè bí àtọ́lẹ̀ ẹni olórí burúkú ṣe sanwó mi pé kó tó lọ ṣẹ̀wọ̀n. Ok ṣe ti gbọ́. infection ló treat 5 days treatment mo fún níjọ́ yẹn. Kí ló treat? Infection ló treat. Ok very good I'll call you back. Ṣé ti gba infection ló treat for 5 days olórí burúkú oníkàntí mi wá bá ẹ máa ṣe topi kó lè dà sínú kí ẹ kọ́ lọ ká kúrú fún ẹ. You came out. You're supposed to rehabilitate yourself. I mean, all my video is always saved on my Instagram, and I always download it. Yes, you said they set you up. What kind of setting up are you saying? And all the rubbish Nollywood members that they are supporting you, that they are taking show for people against that are against you. Are they teaching you something good? You've done it. You've been paid for it. Next thing for you is to rehabilitate yourself by yourself, for yourself, within yourself. Look at that young guy in England. He was born in England, raised there, that was sent to prison for stabbing, for being in a gang, smoking M's and all these hard drugs. When that boy came out, government did not rehabilitate him. We all saw the video, it went viral then. The moment they opened the door of the prison for that guy to get his freedom in the hands of his family, moment from there, he started preaching it. That all the young people should stop joining the gang. They should stop fighting. They should not stab. They should not do this. They should not that. That is rehabilitating himself by himself for himself. He didn't say somebody set him up. He didn't say it wasn't him. It was his gang member that did it. It was a setup for against him. He never did say that. He accepted it, that he did it, and he has been punished for it. And the next thing now is for another people not to be in that shoe. He regretted doing it, and he was thanking God that the person he stabbed did not die, that he will have that blood in his hand forever, and he will not forgive himself. Why can't you do the same thing? Why can't you call all the feed up by yourself, or what are you people calling them? Call them together. Start having a meeting. Start lecturing people, conversing, spreading it all over. That is not a good thing to do. Anybody that is attempting to rape anybody, they can rape male, they can rape female, they do it. Even a husband can rape his wife. When your wife comes so tired and you say you must have it doing with her, and the wife is saying, no, I'm so tired, I can do it, please. And the man force himself to have it with her, that is raping. The husband can be jailed for it. It's not because, yeah, she's my wife, I pay her dowry, I do this. The husband will be jailed for doing it. So the husband now will be saying maybe his wife set him up. Are you what you are saying all everywhere? Does that make sense? Coming out, singing and mentioning people's name can even send you back to where you came from. Why are you after Iyabo? What has Iyabo done to you? I've gone through chronic depression. I came out of it. I rehabilitate myself. By myself, for myself, with myself. I learned from it. I know it's not good to attempt suicide. I saw people who has attempted it and who has gone for it.
I saw people who attempted it like me, and they are still alive. We come together. We started having conversation. We started having meeting. How we can redeem other people, other women, not to go into it. That is what you're supposed to be doing. We've seen a lot of armed robbers, big ones, that they have been to prison. They came back. They started teaching people not to do it, telling people it's not good. That's not the... Olanrewaju Yinka, you are an actor, a producer, a director, right? Your bosom friend invited you to a location. She did not discuss the script with you. As close as you are to a princess, you're supposed to simply to a producer, director. You have no knowledge of the script. You got there, no producer, no director on ground, no production manager, no cast, no production assistants, and no crew. And you said she invited you to movie shooting. You met only that little girl that you acted with, that you were kissing her fingers and all that, and you said they set you up. It is what you know how to eat best that they will use against you. It was because you've been doing it. Olanrewaju Yinka. Ijesa, mo mọ bàbá Ijesa dáadáa. Ó máa ń gbé àwọn ọmọ kéékèèké wá sí hòtẹ́ẹ̀lì ní street wa gbáyé ní Sanyolu Ẹ̀sádà hòtẹ́ẹ̀lì ló ń pe hòtẹ́ẹ̀lì yẹn. Àǹtí mi tó dàbí ọmọ sí mi ti treat ẹ̀ rí. Ó tó ti treat ìgolórí àbí don't treat infection ní ìwé fún. Gbogbo ìyẹn tó ń sọ yẹn ó dọ̀ láfẹ́ mi àti ó dà láfẹ́ mi àti àwọn tí mo mọ̀ tí bàbá Ìjẹ̀ṣà ti bá sùn tó jẹ́ àwọn ọmọ kéékèèké tó máa ń kéde àwọn ọmọ kéékèèké tó ti dó tó jẹ́ pé táìmù táwa sì ń sọ pé àwa ṣì tí mo ṣì wà Nàìjíríà tó yẹ kí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ló máa ń pè mí bọ̀dá kí á tó mẹ́ta tí mo mọ̀ mẹ́ta tí mo dẹ̀ mọ̀ tí bá dẹ̀ fún àwọn ọmọ yẹn máa sọ̀rọ̀ ọkùnrin máa fẹ́ sọ̀rọ̀ lórí social media ní but tí bá sọ pé mo rẹ́dí wọ́n máa jáde wọ́n máa sọ̀rọ̀ orí ẹ̀ ti bàjẹ́ ta ló sẹ́tẹ̀ ó ní láti padà sẹ́wọ̀n ó ní láti padà mo mọ̀ dáadáa ó máa gbé àwọn ọmọ yẹn wá sóòtẹ́ Ọbaṣá Sanyolu ló wà Adọ́rẹ́gùn mo ti bá pàdé dáadáa èmi náà máa ń lọ sóòtẹ́ yẹn orí ẹ̀ ti wọ́n bí dákó parọ́ ẹ̀ wọ́n àbí tó bá wọn sọ kó mọ̀ mí rí nìkan lókun ìyá olùsọ kó ti gbàgbé ẹni mọ̀ ẹ̀ tí òṣèlú bá wọn ṣe fíìmù gbà yẹn kò sí nímọ̀ ẹ̀. 100% mo ti kò ń ṣe ẹ̀mẹ́ta kò ń ṣe ẹ̀ márùn-ún kò ń ṣe ẹ̀mẹ́fà ló máa ń kó wá sí hòtẹ́ẹ̀lì Ọbaṣá ní Ọ̀rẹ́gùn gbà yẹn this very useless pedophile orí ẹ̀ ti bàjẹ́ fún wọn tó sọ. jọ̀wọ́ èké mo ní question because ìwọ náà bá wọn ṣe fíìmù. mo ní question jọ̀wọ́ èké tẹ́ bá ti fẹ́ ṣe fíìmù gbà yẹn ṣé ẹ máa ń kọ́kọ́ ṣe rehearsal tẹ́lẹ̀ pé ẹ máa tó máa ń tẹ̀sí kámẹ́rà hidden camera síwájú yín kẹ́ tó lọ ṣe níta. takamadi gbogbo yẹn ẹ̀sùn wọn lẹ ó sọ ti ẹrù takamadi kámẹ́rà light soundman cameraman gbogbo wọn máa wà ń bẹ̀ wọ́n máa wà lẹ́gbẹ̀ẹ́ kan tó o bá get it right wàá tún ní kó come again ní wàá tún ṣe. Okay, God bless you because ẹ fẹ́ ká máa bí pé orí wa ò pé ẹ fẹ́ ká máa bí pé orí wa ò pé bàbá Ìjẹ̀ṣà ó máa padà sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni if care is not taken you gonna go back you will go back Nigeria tó jẹ́ ni. ẹ ṣàrà afilẹ̀ ó ti bọ́ta ẹ ṣàrà mẹ́ ó sọ̀sọ̀kúsọ ayé ń ṣe ni. ìsọkúsọ tó ṣe ló máa gbé padà ìrẹ́lẹ̀ òṣèlú tó ṣàrà afilẹ̀ tẹ́rí àwọn ọmọ tó ti ṣerú ẹ̀ fún ọba padà wá ṣe another case lé lórí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wọ́n wá ṣe another case. ó ti fún lábẹ́ wà tí mi ti treat infection lábẹ́ olórí ibú ó ti bá treat infection. lórí burúkú ti pẹ́ tó ti ń kókó bọ́ọ̀lù kiri. inú òtẹ́ yẹn náà lọ sí lọ treat yẹn inú òtẹ́ yẹn náà lọ sí olórí ibú kò ní jẹ́ sórí ó tó láfi mi àti alágbèn àti mi wá láì fún báyìí wá sọ̀rọ̀. ìwọ láwọn èèyàn tó wà connected mọ́ dáadáa kọ́ wá ṣe ti gbọ́ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà òun lẹ túbọ̀ yẹn o tí Bíọ́lá tó láyàláyà tó gbé bàbá Ìjẹ̀ṣà wá sójú wa tó jẹ́ kẹ́ máa feel stupid tó ń sọ̀rọ̀ tó ń jam talk because Bíọ́lá fi pé òun ti ní podcast tó ti jóná podcast tí o mọ̀ because kò mọ̀ nǹkan tó ń ṣe mọ́ because tó bá mọ̀ nǹkan tó ń ṣe ni o ò ní gbé irú èèyàn bẹ́ẹ̀ yẹn wá sókè
ní fídíò ẹ̀yin tàbá tí wo fídíò yẹn ẹ lọ wò ó wọ́n ní kiri náà tuntun post ẹ̀ kí lorúkọ wọ́n lẹ́nìkan post ẹ̀ ń sìn ẹnìkan ní ìsìnkúlẹ̀ wà tó ń pariwo. kí ló dé tí Bíọ́lá fi gbé wá gangan ni mo fẹ́ béèrè kí ló dé tí Bíọ́lá gbé wá gangan. Ayọ̀mídé ariwo yìí pọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe yẹn ṣó yẹ kí Bíọ́lá tún gbérú ẹ̀ wá sórí stage. ó fẹ́ gbé káwá dáwọ́ fún ni owó ló fẹ́ kà fún ó lè ní owó ni. ṣé Bíọ́lá wá support ẹ̀ pé nǹkan tó ṣe yẹn dáa ni àgbà. wọ́n support ẹ̀ ní that is what it means. Yeah, she shouldn't have done that because ó wrong. wọ́n support ẹ̀ ní. kò yẹ kó gbé wá rárá. ẹ jọ fún wa pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe yẹn pé all right. wọ́n parọ́ mọ́ ni no wọ́n fẹ́ sọ fún wa pé wọ́n parọ́ mọ́ ni. kódà well Nàìjíríà ni wọ́n ti máa ṣerú àwọn nǹkan tó ń ṣe ẹ ṣá wọn ò lè ṣe ní abroad. ẹ jọ àǹtí ìbọn lọ́rùkẹ́lì wà lẹ́nu ibo ló wà lẹ́nu. ó wà lẹ́wọ̀n. ṣé ìṣẹ̀lẹ̀ ní Britain gan tó bá try ẹ̀ tí a máa bàjẹ́ ni o. kí ni eléyìí mi ò mọ ẹ̀wọ̀n tó lọ ṣe ni kò yẹ kó tí ì jáde kò yẹ kó jáde rárá mi ò mọ bí àwọn Nàìjíríà máa ń jáde òun ẹni ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ kò yẹ kó tí ì jáde. ẹ̀rọ ní kí wọ́n fún ní 30 years ni tó ti darúgbó kó tó jáde kò ní wọ́n máa rọjò lórí. ṣé máa tí kò tiẹ̀ show remorse wípé nǹkan tó ń ṣe ò dáa. God bless you, it's not remorseful. kò tó ìfọ̀ no sign of remorse at all. You want to gaslight us? Yeah. For what? Ó ga o. Gaslight us. Ó need láti go back to jail. ọ̀nà tó ń tọ̀ sí nìyẹn he's gonna go back. ó dà pé kò tí ì kọ̀ọ̀kan lẹ́yìn tó lọ. bá ti ń jáde fún wọ́n máa rí bísí kéèsì ẹ̀ wọ́n máa ṣe ìfúnná case they're gonna send him back. Oh my God, I couldn't believe it when I saw him on this with Biola. No, believe it rárá. Kò tí ẹ̀ yé mi mo kàn ń wò pé. ẹ wá fẹ́ wọ́n sọ wá di wèrè ni. ó fún mi right ó kàn fún fara ẹ̀ sí rìn ni. ṣó yẹ kó sọ̀rọ̀ rárá ni. ó fún fara ẹ̀ sí rìn ni wọ́n máa revisit kéèsì ẹ̀yẹn tí ò bá careful. Nàìjíríà ò ní lọ rárá o. Nàìjíríà ò ní lọ rárá o. Nàìjíríà ṣe ń treat case kò dáa rárá. kò dáa rárá. ṣe rí nǹkan tẹ̀lé rí sí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn kan ló lọ fa bàbá yẹn jáde àwọn èèyàn kan ló lọ fa máa yẹn jáde ṣóye yín distraction ni wọ́n fẹ́ cause wọ́n fẹ́ cause distraction torí àwọn nǹkan kan ni èèyàn á rí i pé àwọn nǹkan máa ṣì bẹ̀rẹ̀ sí ní jáde àwọn ọ̀rọ̀ kan máa bẹ̀rẹ̀ sí ní jáde distraction ni wọ́n ṣàfẹ́ cause traffic nítorí àwọn nǹkan kan ni ó dẹ̀ kíní yẹn dẹ̀ máa yọ lẹ́sẹ̀ lẹ́gàn ó máa fún problem ọlọ́mọ yẹn kó padà wá sẹ́wọ̀n kó padà sẹ́wọ̀n báyìí o ó máa fún problem nǹkan tó ṣe yẹn máa fún problem gidi ó wá túdi ara ẹ̀ síta gidi gan ni. ó tún dúpẹ́ lọ́wọ́ Fábíyì. Can you just imagine? Mo kàn ká lọ́wọ́ wèrè. Oh my God, mi ò kò bílíìfù nǹkan tí mo ń gbọ́. Mo kàn ń wò pé akínú ṣe máa ń ṣá. Ó wà ní gods o, ó ní gods gan. Báwo ti ẹ ti pọ̀ jù? Gbogbo nǹkan tó sọ ni ọ̀rọ̀ yẹn, ó máa rún yín nínú. Ó wà irritating. Ó wà very irritating. Oh, was very irritating. Don't so irritate. It was like it's not even put together. It's not well put together. Ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan fún yín ṣẹ́rí. I'm sorry to say, mo sorry o mi ò ṣe Yorùbá o, Ìgbò ni mi o. But ṣé ẹ rí àwọn Yorùbá? Wọn ò like ara wọn rárá. Of course. Nítorí tí wọ́n ṣe sọ pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe ò dáa. Ibẹ̀ làwọn Yorùbá kan wà níbẹ̀ tí wọ́n sọ pé nǹkan tó ṣe ipe kò ń ṣe nǹkan tó ṣe ipe nǹkan tó ṣe ò dáa. Wọ́n ló parọ́ mọ́ ni. Wọ́n ló parọ́ mọ́ ni. Nítorí tó bá yí pé ilẹ̀ Ìgbò ni gbogbo nǹkan báyìí ti ṣẹlẹ̀ wọn ò bí dá. Ẹni tó yẹ kó ti gé okú ẹ̀ dànù. Ẹni tó yẹ kó sun jẹ kó sun dànù. Ó wà very annoying. Gbogbo nǹkan tí wọ́n wò báyìí ló dé bí. Ìgbésẹ̀ tí Bíọ́lá fẹ́ bèrè because Bíọ́lá just made a fool of herself. Made a fool of herself kò sí question tó fẹ́ bèrè. Exactly. Kò yẹ kó gbé wá rárá. Because the evidences were there. Kò sí question tó fẹ́ bèrè. Kò sí ẹ̀yẹ kó gbé wá made a rárá. fool of herself. Kí ló gbé wá fún ó fẹ́ fi sọ fún àwọn tó sọ pé ó ṣe nǹkan bẹ́ẹ̀ tó ṣe yẹn wípé kò ṣe ní àdúgbò kò tiẹ̀ yé. ṣé a ò rí fídíò ni ṣe bẹ́ẹ̀ mo lè rí fídíò bá tẹ̀. wọ́n ti ẹ̀ ti bá gbé jáde báyìí. Wọ́n tún gbé jáde ní fídíò sí oh my God big mistake ni máa yẹn ṣe o. ọmọ bíi eléyìí ó dẹ̀bẹ̀ sí. ẹ̀yin èèyàn ó mà tó ń rúgbó bọ̀ o
lórí ọ̀rọ̀ arákùnrin tẹ́ ń pè ní bàbá Ìjẹ̀ṣà. Tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti arábìnrin princess àtọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Bàbá Ìjẹ̀ṣà mọ̀ ṣẹ̀ṣẹ̀ darí ẹ̀wọ̀n dé mọ̀ ni. Kò pẹ́ láìpẹ́ yìí ló lọ ṣe interview lọ́dọ̀ àǹtí Bíọ́lá. Ọ̀rọ̀ yìí ti wá di bó lójà mi lórí ọ̀rọ̀ ayélujára o. Oríṣiríṣi làwọn èèyàn ń sọ. Kódà táwọn èèyàn kan tó ń sọ pé tí bàbá Ìjẹ̀ṣà ò bá sọ̀rọ̀ ẹ̀ yóò tún ẹ̀wọ̀n ṣe. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ti wá di ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú o. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan ń sọ pé kárákùnrin ṣọ́ra. Ẹ̀yin èèyàn wo fúnra tẹ́ ẹ sì gbọ́n kékeré lẹ sì gbọ́ o. Ẹ tún wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí. Kódà ọkọ àwọn single mother ó jáde o látàrí irú èèyàn tó mọ bàbá Ìjẹ̀ṣà sí. Kó sì ẹ̀ tó di pé ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé, ó ṣàlàyé. Kódà tó sì ẹ̀ tó mú evidence jáde. Ọ̀pọ̀ àwọn èèyàn náà ló wá ń sọ pé irú interview wo ni bàbá Ìjẹ̀ṣà tó ń grant lọ́dọ̀ Sister Bọ́lá tó ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báwọn. Kódà oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde sórí ẹ̀rọ ayélujára. Ẹ̀yin èèyàn, ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, ẹ tẹ follow button yín kẹ́ lè má jàǹfààní lórí ìkànnì wa lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kó Lè Jẹ̀ṣà. Ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò, ẹ má jẹ́ ń dènà pẹ́nu. Ẹ má gbàgbé àdéhùn wa làmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ. Tọ́ fúnra náà rèé, ẹ jẹ́ ká tún gbọ́. Ẹ má wàá gbàgbé, ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa. Ó yá, ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ tó ti ṣàlàyé látàrí ọ̀rọ̀ arákùnrin bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà rán mi sí ẹni o, tá a bá rán mi sí yàn kò sí kan tó kàn mí. Mi ní jáde kí n sọ̀rọ̀. That's why kì í ṣe gbogbo fídíò ni mo ń sọ̀rọ̀ lé lórí. Tó ló bá ti rán mi sí, tó ló bá ti sọ pé ó yá jáde sọ̀rọ̀ lé lórí, mo ní máa sọ̀rọ̀. Wo bí ṣá, bàbá Ìjẹ̀ṣà ó ló rán mi sí ẹ o. Don't start a fight you cannot win. Ọmọ ṣe ìràwọ̀ lórúkọ tèmi. Gbogbo iná rẹ ti mọ̀ pé ibi tọ́rọ̀ bá dádé lórí ìràwọ̀ ẹ̀ bá wa ń bẹ̀. Kì í ṣe ìràwọ̀ nìkan, wòlíì ni mí, astrologer ni mí. Ohun tí èèyàn bá jẹ́ ni kéèyàn pẹ̀rẹ̀. Nítorí gbogbo èèyàn abiyamọ ẹjọ́ kan bàbá Ìjẹ̀ṣà lára. Ó dàbẹ́ nípa ara ti tú. Ẹ̀bí tára bá tú yàn ń gbà mí, ọmọ bẹ́ gàlígàlí. Béèyàn bá yóò ń gbà mí, àmọ́ wá bẹ́kùnbẹ́kùn kiri. Bàbá Ìjẹ̀ṣà wá wá bẹ́kùnbẹ́kùn. God bless you. Gbàdúrà fún ẹ. Ò ní rógun ẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì onírí.